ومتى سخن آذى وقتل أنا كالأيسور صعب كسر وولين كيفما شئت فتل أنا مثل الماء زهل سائغ ومتى سخن آذى وقتل أنا كالأيسور صعب كسر وولين كيفما شئت فتل أنا مثل الماء jẹ́ ṣàlàyé ara mi fún ọ bí mo ti rí Ana mithlu limai mo dà gẹ́gẹ́ bí omi sahalon saigon omi rọrùn gan omi ó rọrùn gan saigon kódà yìí tí tún máa lọ tẹ̀rín lọ́nà fún elomi tẹ́ríun wọ́n fomi poro náà ni wọ́n fi òjò katakata wọ́n fi poro ọ̀gbẹlẹ̀ ni wọ́n á fomi pòǹgbẹ bàtà bá pani lérí wọ́n á momi sí wọ́n máa fi omi wọ́n máa fi rẹgulétì nǹkan ni ana mithlu limai bómi ti rí o bẹ́ẹ̀mi Abdulhakeem El-Manfaluti mo ti rí nu sahalon mo rọrùn gan very very calm very simple person sahalon mo rọrùn mo ṣe bá ṣe mo ṣe bá lò mo ṣe mú lọ́rẹ̀ẹ́ mo ṣe mú lálájọsọ mo ṣe mú lálásìírí sáhìgùn omi a máa lọ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ lọ́nà ọ̀fun ana lasu mutalawwinan wa mutalammiqan fi mu'amalati ma'a akhari wallahi alazim Allahu shahidu ala ma aqul mutirinu wa mata sukhina ama ba ti lo mi rọrùn ton ta ló dá ton ta ni wọ́n fi ṣògùn wọ́n fi ṣe wòsàn kan tó wa mata sukhina ta bá ti wá gbé omi kaná ta ṣe tó ó tó gbóná dáadáa hadha kò tí fi kó nira bá ní tó wakọtali kódà tó tún lè pa ní lómi ànàkálẹ̀ aizuri mo dà gẹ́gẹ́ bí igi fọ́ọ̀mù igi tí wọ́n máa fi gbé ọfà sáàbùn kẹsìrúhù níta lè fi wé ká fi wé igi pankẹ́rẹ́ tí wọ́n máa fi dá sẹ̀rí àfáwọn máa ń lè kí wà bí ń lè wé wọn sáàbùn kẹsìrúhù kálá fẹ́ kan ó ṣòro kan wá wà líìnà igi tá ń sọ igi tó rọ̀ ní o igi tó rọ̀ ní o kéfà máa ṣí tàǹfàtàn ibi ọba fẹ́ tẹ̀ sí bóbíàmù tó bá pa ẹnu rẹ̀ méjèèjì tó bá pa pọ̀ báyìí tó bá nà padà yóò tọ́ nà náà ní ibi ọba fẹ́ tẹ̀ sí ọ lè tẹ̀ síbẹ̀ bí mo ti rí nu. Aburahima Ìbàdàn ṣé lóòótọ́ ni wọ́n sẹ́ndì fídíò yín kan sí mi. ẹ wọ́n bá ṣe programu yìí ẹ dákun bẹ́ẹ̀ ni wàlọ́ọ̀ì bá ti ní omi àfipòrò nǹkan àfipòrò ọ̀gbẹ́ àfipòrò omi gẹ́gẹ́ fún rẹ̀ náà tún lè pààyàn lérí. mo rí fídíò yín kan láàárọ̀ yìí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi Aburahima Ìbàdàn
ẹ pè àkọlé fídíò náà ní Ahmedi àkọ́kọ́ ni pé mi is Ahmedi Ahmad Al-Manfaluti ńlọ kọ mi ìpè ẹlẹ accept ìpèníjà tí mo pè yín ẹ jẹ́ wá ṣàlàyé nǹkan kan fún yín kó yé yín ẹ lọ lè study Adami mo ti wà yìí èmi Abdulhakeem Al-Manfaluti kọ́dí la ugallidhu kalami la ugallidh alifasi wala kalimati wala atashaddad daiman illa ala almutashaddidin. Àwọn tí wọ́n bá jẹ́ mutashaddidun ńlọrọ̀ mi máa ń le pẹ̀lú wọn. Bàbá Rajima tí mo sọ níbi prógámù mi Aburahima ẹ kọ́ lọ lè gbé kúrò nínú mẹ́mórì yín kèé sẹ́yìn. Nítorí wípé tó bá já sí pé ẹ̀yin ẹni mo fẹ́ dájú kọ ẹ̀yin ní lo indirect ọ̀nà tí mo sì gbà ló mo ti lónìí onídìí ṣe ẹ wá rí tìyín tẹ wá sọ náà mo wá fara mọ́ àtàwọn tọ́pìkì tẹ ṣe tìyá rẹ̀ mo fara mọ́ ẹ lọ lè wo challenge mi tí mo throw sí àfa alálùbọ́sà ẹ wo bí mo ti sọ̀rọ̀ nítorí pé àfa alálùbọ́sà wọn kì í ṣẹni tí máa lé kókó ọ̀rọ̀ wọn kì í ṣẹni tí máa búyàn tí máa yákàyákàyàn. That is why ọ̀rọ̀ mi pẹ̀lú wọn ọ̀rọ̀ tó rọ̀ ni tó ṣe múnúmúnú torí báwọn náà ti rí bẹ́ẹ̀ lẹ́yìn náà. Ìní fẹ́ true challenge sí yín kí n wá gàlázọ̀rọ̀ mi bí mo ti gàlázọ̀rọ̀ la laysa bi anni akhafukum lakin daiman ana aruddu ala kulli man aradtu an arudda alayhi كيف كان ذلك الشخص إذا كان متشددا أنا أشدد عليه وأتشدد عليه لكن لست متشددا mo wá fẹ́ bá yín ṣe dìbẹ́tì tẹ̀sán àmọ́ nǹkan kan bẹ tẹ́ lọ lè yanjú ẹ̀yin fúnra yín lẹ́wà yanjú ẹ̀ torí ẹ̀ sọ̀rọ̀ kí n lọ ẹlẹ́yẹlé headquarter kí n lọ lè gba pàmìtì èmi ò sì gbé Ìbàdàn ẹ̀yin lẹ ń gbé Ìbàdàn ẹ̀yin ni ẹ wá lu ẹlẹ́yẹlé òun ẹ lọ lè gba pàmìtì wípé a fẹ́ ṣe open debate sotiye ẹ̀yin ni ẹ lọ lè gba pàmìtì yẹn ẹ gba pàmìtì òun ni pé ẹ̀yin o àti Ahmad Al-Manfaluti ẹ fẹ́ ṣe open debate tí wọ́n sì fún wa ní go ahead ká lọ lè ṣe. Wallahi ada ma antaziru indakum inti ń retí lọ́dọ̀ yín nù báyìí mo accept debate tẹ́ fẹ́ ṣe fil hakika fi walatil amri lasta al murad wa lasta al mushara ilayhi bitalwihati ilé sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ́njọ́ ilé sọ̀rọ̀ rẹ̀ jù bá ń lọ ó sì nídìí ṣé mo dákọ̀ Fàtà Ìbàdàn sótìyé kí ló tí mo sọ̀rọ̀ ọkọ̀ tiẹ̀ ṣé mo dákọ̀ Kùtẹ́bí kí ló tí mo sọ̀rọ̀ rẹ̀ ṣé mo dákọ̀ Yálmàyín kí ló tí mo sọ̀rọ̀ rẹ̀ ó ní n tó fa tẹni tí mo sọ̀hún kì í sẹ̀yìn àmọ́ ń gbẹ̀ tí wá gbé mára hàn èmi náà wá fẹ́ bá yín ṣe dìbẹ́tì Aburahima sọ̀rọ̀ mi ń sìn retí èsì látọ̀dọ̀ yín bí tí yín ti mánu. náà Muftahu wo how market Muftahu wo
Mufti ó wá di Muftahu wo how market àti wèrè kan tó jókòó sábẹ́ igi tó kó àwọn àgìnámù sẹ́yìn báyìí tí kan ti ń tò gbé lérí ìjòkó how market àti Jamiu Baba how market àti Yelmayin gbogbo ẹ̀yin tẹ́ ń lọ́gun kíní kan wọn ò gbọ́dọ̀ yan mufti o torí pé ṣé àwọn fẹ́ fi jẹ mufti lẹ́wọ̀n lérí kíní kan fẹ́ fi jẹ ní. kí ló dé tẹ́ fẹ́ para yín wọn àbá máa fi ṣí àjẹ mufti mọ́ kàn fi tébù jẹ mufti. What is your own problem? ẹ̀yin náà ẹ̀yàn mufti tí ẹ̀yàn mufti Salafi Saudi yìí ni ẹ̀yàn mufti Salafi wá jẹ́ kí n sọ kíní kan fún ọ o Muftahu wo jẹ́ n sọ kíní kan fún ọ o officially mufti gbogbo ilẹ̀ Yorùbá ìní wọ́n ti jẹ yìí o Al-Khalifa láti London Al-Islam and Sufism ala wasala wa marhaba bikum ẹ kú eríire àná congratulations ẹ kú eríire officially rasmiyan mufti gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti yàn má jẹ́ ń gbọ́ mufti ilẹ̀ Yorùbá lẹ́nu rẹ̀ mọ́ o Muftahu wo mufti ilẹ̀ Yorùbá má jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ mọ́ o tó bá fẹ́ gba owó tó wóró ṣe bẹ́ẹ̀ sáré káàkiri ẹ sáré sọ́tún ẹ sáré sósì ẹ dù síwájú ẹ dù sẹ́yìn ipe yìí tá a ṣe lánàá yìí kó má ṣeé ṣe ó ti ṣeé ṣe o ẹ ń tanra yín ajúra wa lọ ti jàkadì kọ́ òdodo lẹ́gbọ́n ajúra wa lọ ti jàkadì kọ́ ẹsẹ̀ wa wálẹ̀ júra wa lọ ẹni tí ń ṣe nǹkan pẹ̀lú ìkíláàsì àtẹ̀yìn tẹ̀ ń ṣe ń tì torí tòǹtorí ẹrù pa yóò mọ̀ ẹ̀yin tó ṣe pé ń tẹ̀ ń ṣe torí ń tẹ̀ jẹ ẹrù pa yóò mọ̀ ẹ̀yin tó gbé ẹ̀rẹ́ tí kí wọ́n bù yín ẹ̀ ń tọrọ ní ẹrù pa yóò rí náà rí pẹ̀lú ẹni tó já sí pé wọ́n fi ń wá kí gan kì í gbá lọ́wọ́ wọn kì í gbá lọ́wọ́ wọn kì í gbá lọ́wọ́ wọn sẹ́rù kó jọra wọn ni ajura wa lọ ti jàkadì kọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń ké tó tẹ́ ń pariwo tó ọ̀rọ̀ ta ni wọ́n mókè ẹ sọ kó yára yé ta lẹni tí ń jẹjà ta lẹni tọ́jà ń jẹ sẹ́rí sọfakọ́nù sọfakọ́ tó lè mọ̀ gíbù ni ìpàtẹ́wọ́ ẹni afọjàjẹ sẹ́rí báyìí à ń pàtẹ́wọ́ lè yé lérí nu Muftahu bí mujaradi yìí pé kéèyàn kàn máa sẹnu sọ káàkiri ilẹ̀ yẹn fi ń jẹ́ mufti ilẹ̀ yẹn fi ń ní ilẹ̀ yẹn fi ń lẹ́tọ̀ọ́ sí ìjẹ́ mufti lójú ara rẹ̀ ọ̀hún búmù dérù náà nu báwo làwọn kan ó sì wá kóra jọ tó ń pera ní màmú tí wọ́n láwọn yan mufti kan kò bá làákà ìmúna ń túmọ̀ àìlájú láàrin tani àti tani so àfáà náà gbogbo ilẹ̀ Yorùbá tí sàkọ́fà rẹ̀ tó ti mùdírù markaz alimu mutathaqafun alimu mutathaqafun muharikhu bíi ti
mùdírù ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí olúwẹ̀. Swinton ní gbogbo ilẹ̀ Yorùbá yìí tí sàkọ́fà rẹ̀ tó ti mùdírù. Èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ ní around 2007 tí mo wà ní University of Ìlọrin. Ẹnìyẹn wá ń sọ fún mi pé Ọlọ́run ò rí nǹkan kan ní Jamia ní yunifásitì náà tẹ̀ ń wá lọ́bẹ̀ tó tayọ sàkọ́fà. Kò sí nǹkan kan Jamia náà tó tayọ sàkọ́fà. Mo ní tó wáyé pé sàkọ́fà nìkan ní bá ní bẹ ní Jamia fa sàkọ́fà tó tẹ́kfì. Àìsí sàkọ́fà níbi ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wa àná ìjẹta nǹkankan àtọ̀pọ̀lọpọ̀ náà tẹ́ ń bẹ lónìí ẹni fi ń dàbí ìgbà tó pé kí òun ò tó nǹkan yálà ya kí ó sì ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Muarikhu ni Maulana Mudirul Markaz, Musakofu ni, Katibu ni, Khatibu ni, Jama'ati fihi hadhihi sifat tí ó sì ṣe tako. Musakofun, mu'arrikhun, katibun, khatib. Ad-da'i al-kabir bil ikhlas. Ó nìkan ni nílẹ̀ Yorùbá yìí. Lidhalika kanati da'awatuhu musimiratan samaratan yaniya. Èyí ló fà á tí dáwà mùdírù tí fi ń sèso tó dáa. Aina ikhlasu indakum. Ikhlasu ọ̀dọ̀ yín dá. Àtọmọdé inú yín àtàgbà inú yín. Àtẹlẹ́mọ̀ inú yín àtolùmọ̀ inú yín. Aina ikhlasu indakum. Aina sidiku. Aina alwafa. Ẹ̀yin tẹ́ ń gbé ayé ní gógó, ẹ̀ ń gbé ayé, ẹ̀ ń gbé wọn ní gógó, ẹ̀ ń gbé àlìwúmà nẹ́bì sallallahu alayhi wa sallam, ẹ̀ ń gbé wọn ní gógó. Ẹnì kan dá lónìí torí pé ń fẹ́ fọ̀ yín lọ́wọ́ tó bá dọ̀lẹ́ tó ní òdá mọ́ torí pé ò fẹ́ fọ̀ yín mọ́. Ìtẹ́ ẹ sọ fún gbogbo aráyé tẹ́ẹ̀jẹ́ gbogbo ayé mọ̀ yí pé béèyàn bá ṣe eléri bú ayé àtàlìkí àmà ní níjọ́ tẹ̀ ń wí iṣẹ́ mọ̀pẹ́ sí ni. Gbogbo ẹ̀yin alábòsí ẹ̀yin aláburú yìí kí ló dé tẹ̀ jáde kẹsọ̀dájọ́ fọ́tò kẹsọ̀dájọ́ ẹni ó bá ya fọ́tò níjọ́ tẹ́lẹ̀ mọ̀ yín yà. Ṣé gbogbo yín lẹ gbọ́ fátíwá rẹ̀ níjọ́ tí ń ṣe fátíwá pé la ilaha illallah mo fi Ọlọ́run mo fi búra. Èyí tí bàbá mùdírù fi ju gbogbo yín lọ bí sánmà sílẹ̀ ni o. Mùdírù tí máa ké tantan fún yín wípé ojú kan ilẹ̀ fi ń wu ọ̀rọ̀, ojú kan lẹ̀ fi ń wu ọ̀rọ̀. Ṣérú ẹ̀yin wèrè yín ó jẹ́ mufti ilẹ̀ Yorùbá tẹ́bà ló jẹ́ fún wa. Irú yín wọ́n jẹ́ mufti ilẹ̀ Yorùbá tẹ́bà gbogbo ìlú jẹ́. Tẹ́ kọ̀ndẹ́mù gbogbo nǹkan, tẹ́ kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́. Irú yín wọ́n jẹ́ mufti. Tí wọ́n bá wá ń sọ enérò ayé àti àlìkìyámà ẹ̀yin yìí náà ni ẹ má kẹ́ màyán lébẹ̀lì aburú. Ẹ ń pariwo káàkiri pé mùdírù tako ìjáàbù. Fìlẹ̀ àkíkà láàrin yín sọ lọ́hùn wa aina al-adala ẹ ṣeun. Aláàjì onítọ́lábí Al-Firdaus wa aina al-adala indakum. Ẹ ń sọ káàkiri ẹni mùdírù tako ìjáàbù láàrin yín sọlọ
ọba tí ó pa yín tí ó jí yín tí ó sì bí yín jọ gbé dal kíámà ǹjẹ́ mùdírù tako ìjáàbù mùdírù tako jáàbù àmàlábùsí ni yín mùdírù ń jẹ́ oyé yín wípé ọwọ́ tẹ̀ fi mú ìjáàbù kò rí bẹ́ẹ̀ èso rí bẹ́ẹ̀ ni ẹ mú ọ̀rọ̀ jáàbù ní mú wípé béèyàn bá ti lò ó yóò wọ̀ náà ni kò rí bẹ́ẹ̀ ní tí mùdírù sọnù mùdírù sọ pé kéèyàn má lò jáàbù wọn ò ní kéèyàn má lò nìkọ́ọ̀bù wọn à wí tí wọn bá wí ìwọ mú kílípù tá ti wí wá wọn láwọn ò ní jáàbù sí àmọ́ kìí ṣe túláàsì kìí sọ̀rọ̀ wípé béèyàn bá lò ó yóò wọ̀ náà sẹ́ẹ̀mọ̀ yìí pé ọ̀dà tẹ́ ẹ̀ fi ń kùn tẹ́ ẹ̀ fi ń sọ fún gbogbo ayé ni pé mùdírù tako jáàbù o mùdírù tako jáàbù o mùdírù tako jáàbù o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé ọba yín tẹ́ dìfẹ́ǹdì gbogbo tẹ́ ń sọ. mùdírù búsàbẹ tí gbogbo yín lọ́gùn rẹ̀ bó mùdírù ti búsàbẹ gan bó náà ti bú mùdírù tún wá jáde mingere marra wọn láwọn ò búsàbẹ àwọn ò búsàbẹ ìdánilẹ́kọ̀ọ́ làwọn ń ṣe fáwọn ọmọ kéwà àti fún gbogbo ayé pẹ̀lú tí ń bẹ́nu tíra táwọn ń tú jáde. Ibo ni wọ́n ti bú sàbẹ àmọ́ ara yín mi tóun náà wí ń tó jọ bẹ́ẹ̀ anton tẹlitẹmisúnà láwù ọ̀ndẹ̀ràn ẹ̀ ṣe kì í má sọ̀rọ̀ ṣe rò fóun ẹnu Ọlọ́run ẹ̀ ṣe kì í má sọ̀rọ̀ ṣe rò fóun ẹ̀yin nu Ọlọ́run obìnrin ajabdi akimu gada jazakumullahu khairan ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin yìí wọ́n jẹ́ mufti ilẹ̀ Yorùbá ẹ̀yin tó ṣe pé àdúgbò yín tẹ́ wà gan èèyàn mélòó ló nífẹ̀ẹ́ yín torí ẹ̀ níwà ẹ̀ ní muamala gbogbo tí ń já àwọn sifat allati labuda an tatawaffara fidaiya aliujidati fikum ṣé gbogbo àwọn sifatu yìí ṣé ń bẹ lára yín kò sí ẹ qualify fún mufti gáràjì àbí mufti agbolé bèlè mufti ìlú kọ́lá kẹ́tọ́ lọ lè mọ̀ ẹ̀ ṣe mufti wo you are just deceiving yourself you are just deceiving yourself. ẹ wá ń fi mufti tí ọba kan tó yàn yí pé tó máa jẹ́ mufti ẹ wá fi ń wé mufti tí gbogbo tí ń jáwùjọ àwọn àfá àti àwọn àyímọ̀ tí wọ́n pa ọ̀pọ̀ tí wọ́n yàn fi wéra wọn gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn fi gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kí n tọ́ba pẹ̀lú mufti yíyẹn kí n tọ́ba ọba mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ṣebí ìtẹ́ ń wí jáde à ń gbọ́ ẹni tọ́ba kọ́lọ́ba àṣàlékún dáadáa fọ́ba náà tọ́rọ́ba mùsùlùmí ni ó sì dúró bí mùsùlùmí ti máa dúró. ó dúró bẹ́ẹ̀ yẹn ti máa dúró amẹ́yìn yìí ń kọ́
àtẹnìkíní àtẹnìkejì èyí tó máa tí máa yóò máa yẹn rí káàkiri bóyá swingi ọrùn rẹ̀ yóò dúró mọ́ mo rí tó náà fún mùdírù ìjọ rẹ̀ wá òkè ayé wo èjì wá bàjẹ́ báyìí òun ka àwọn nǹkan kakalẹ̀ mùdírù gbọdọ̀ dáhùn rẹ̀ mo ò pé yín ti burú gbogbo ń tọ́ kakalẹ̀ fún rẹ̀ náà ni ọ dáhùn ẹ̀ kí n ti wá pẹ̀lú ti yín ta ló mọ̀ èèyàn wá sí rẹ̀ tó ń ṣe èèyàn mélòó ní jòkó tì ọ́ èèyàn mélòó ní wò confidence alaji jazakumullahu khairan èèyàn mélòó ní wò nínú ìlú rẹ̀ tó wà alára ń gbára ga adìẹ tó fẹ́ wọ búkà wọ́n ń bẹ̀rẹ̀ rí báyìí sí ò sí ọ̀ ń bẹ̀rẹ̀ rí òun fẹ́ rí gbà nǹkan ni adìẹ fẹ́ wọ búkà ń bẹ̀rẹ̀ rí alára ń gbára ga ni ẹ̀yin tẹ́ jámọ̀ nǹkan kan yìí wà má ní ta máa bí sẹ́wì sàá dátì yẹsẹ̀ àdì ọ́díò sáwọn èèyàn gbọ́ mi má ni mufti àfin àgbà kẹlẹ àwọn èèyàn dé ìrònú àwọn èèyàn máa jìnnà mufti àfin àgbà mufti àfin ó wá sọra ẹ̀ di mufti ilẹ̀ Yorùbá níbo síbo ẹjọ́ lọ lè wábì kan jòkó kẹ lọ lè sùn àti ní mufti Fadilatu Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá bọ́ ti pèsè ọ̀la nù Ìṣọ̀lá Fadilatu Sheikh Al-Mufti Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá báà ni wọ́n ṣe pé ó tọ́ bá fi ó díjà o bọ́ ti pè nù adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu ọlọ́run mọ́sá jẹ́ kẹ́mi àfáwà gùn ẹ̀mí bàbá mufti ilẹ̀ Yorùbá ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àláfíà ara albarikola na Muhammad lọ́dọ̀ ọlọ́run Ìṣọ̀lá bọ́ ti pè nù Ìṣọ̀lá àwọn ò fẹ́ mufti tọ́gì mufti ọmọ ta àfẹ́ kọ́dà méje ń tọ́ la ilaha illallah inú ìlú rẹ̀ tọ́ wà inú ìlú rẹ̀ gẹ́gẹ́ ká ní kí gbogbo káwọn èèyàn jáde ká wá dìgbò ipe sọ́ọ̀tì ẹ̀ tọ́ sí kọjá mufti ìlú rẹ̀ tọ́ wà ọ̀rìpọ̀ ní wọlé mo fi títóbi àlùkò àmùsẹ̀rẹ̀ ọ̀ ní wọlé ìwọ́n tó da léèyàn tó da ń wá no sọ́ọ̀dì ẹ̀hùn àfáwọn ànábì lónígbà sọ́ọ̀dì lẹ́kan ṣìn ní ṣìn Ìṣọ̀lá kìí ṣe Ìṣọ̀lá ilẹ̀ yẹn kọ yìí sótìyé ṣìn ọlọ́mọ mẹ́ta wàmà ní ta máa bí sẹ́wì sàá dátì yẹ sàádì bẹ́ẹ̀yàn bá ti sọmẹ́lẹ́ ríire yóò ṣe ríire náà ni mùdírù markaz tẹ́lẹ̀ fẹ́ gbà fún eléríire lẹ́tara yín dànù síhun òdodo lẹ́gbọ̀n exactly báfa Kudusi Mustapha ṣe kọ́ yìí èbí wọ́n ṣe kọ́ níwèé nù Ìṣọ̀lá mufti agbèrò mufti streeti kí ló dé àgbákàláwé Babátúndé Lukman àbá Muhammad Abubakar àwọn ní mufti agbèrò ok engineer Lawal Ibrahim oda gbogbo I take to your advice wọ́n ní kí n stop yẹ̀yẹ́ máa ń dọ́yàn ok ṣe yẹ̀yẹ́ máa but
àgbà kò làwọn pípù yẹn wà láì àwọn pípù yẹn ya wèrè gan engineer Lawali engineer Lawali Ibrahimu Adéfẹ́mi ebe ilẹ̀ ní stop yẹ̀yẹ́ nìsín ẹ̀yìn náà tó kọ mufti ọjà ebe ilẹ̀ ní stop yẹ̀yẹ́ àga tó dé Yusuf àwọn ní mufti rọ Alhaji Abdullahi Yunusi àwọn ní mufti ọjà ilẹ̀ ní stop yẹ̀yẹ́ o àwọn bíbù yẹn wèrè burúkú ni wọn ọ̀nà tí wọ́n bàbá ń gbàgbà bàbá ìmọ̀mù gbàgbà àwọn ní mufti kòlómẹ́ta Jídé Bello mufti ìgboro Allahu Akbar Mansuru Fasasi wọ́n mufti oníbẹ̀ lẹ́nu èyí ò mo jẹ́ ti fi ṣe prógámù rí tí mo kọ́ pé mufti oníbẹ̀ come closer mo ti fi èyí ò ṣe prógámù rí mo ti fi ṣe prógámù rí Baba Khalifa al-Islam and Sufism àwọn ní mufti market mufti oníkòló àwọn pípù yẹn ya wèrè gan ọ̀nà tá máa gbà operate ní agbára wọ́n ṣàfẹ́ bà gbogbo nǹkan jẹ́ Ahmed Moju wọ́n ní mufti oníkòló Colorado mufti yàrá ó kọ́ ti pọ̀ mufti onígbó mufti ọlọ́kadà ó kọ́ yìí ti pọ̀ jù ó 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 kọ́ yẹn ti pọ̀ jù ó kọ́ yẹn ti pọ̀ jù gbogbo tá à ń sọ yìí látòkè délẹ̀ Mufutawu wo ọ̀rọ̀ rẹ̀ là ń sọ Mufutawu ìwo ọ̀rọ̀ Mufutawu wo là ń sọ látàárọ̀ pẹ̀lú lára mufti gáràjì mufti ọmọ ta pẹ̀lú lára àtàìníbẹ̀rù Ọlọ́run tí ń dààmú kálukú wọn ẹ má jẹ́ tàyín ẹni Ọlọ́run gbé dìde tẹni kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run ilé tọ́ba mi mọ tọ́lọ̀ ń kọ́ tọ́lọ̀ ń gbé dìde tọ́lọ̀ ń nàró rẹ̀ tẹ́ fẹ́ dà ó bẹ́ẹ̀ ti rí dà ó ṣojú Ọlọ́run alladhi kanat aynullahi nazira ilayhi ẹni tójú Ọlọ́run ọba mi ń wò tójú Ọlọ́run ọba mi aynullah kanat naziratan ilayhi tójú Ọlọ́run ọba mi ń wò òun lẹ́lẹ́ fẹ́ bá wọ̀ ya jẹ́ fẹ́ gbé ṣubú yóò ṣojú àwa àti torí náà ló jẹ́ sọ pé ànàmí sí lúlì máa ìsá lòun sáìgùn wà màtà sókínà àzá wà kọ̀tàlì anakali àìzúrí sọ àbú kẹsìrò wà wàlì inú kẹfà máa ṣì ń ta fatali ànàmí sí lúlì máa ì bí omi mo ti rí sàlọ́n tó rọrùn sáìgùn tọba mú yóò máa lọ tẹ̀rín tẹ̀rín wà màtá sókínà àmọ́ta bá ti ṣe omi tó gbóná kò sí dà sọ́fun lógìgì bọ́ ti dà tútù sọ́fun wà màtá sókínà tómi bá ti gbóná tẹ̀sẹ̀ tó gbóná haza kò sí ti fi nínú látò wà kọ̀tálì kọ́dà tó máa pa ni anakalẹ̀ àìsúrì mo dà gẹ́gẹ́ bí igi fọ́ọ̀mù sọ abọ́n kẹsìrùhù rúnrún rẹ̀ le ó ṣòro rún wàhùwà lìnà kẹfà má ṣì ń tàn fatal ètò sí ọ̀rọ̀ mọ̀nàmọ́ná ni ibi ó bá wù ọ́ lọ lè tẹ̀ sí báwa ti rí nu o báwa ti rí nu o bí Markazi ṣe rí nu o ìròyìn Markazi mo sọ fún yín pẹ̀lú orin tó yìí tí mo tú yìí Markazi ló ní kí ọ̀rọ̀ dé kí wàhálà ṣẹlẹ̀ nísìn kárọ̀ bí sí gbogbo ẹ̀
ká kọlu gbogbo ẹ̀ ká ya lù ú tó bá yìí ti tán eléyìí ti lọ́nu bí Markazi ṣe rí nu. Markazi ìsẹni tó já sí pé yóò fi ọ sínú yóò di ọmọ nú yóò máa wọ́n wo bọ́ba lè kú ọkú yóò máa wọ́n wo bí tiẹ̀ bá lè bàjẹ́ kó bàjẹ́. Markazi sì bẹ́ẹ̀ kì í sì wà Markazi. tí ẹ bá wá rí ẹni tó nírú wà bẹ́ẹ̀ lọ́wọ́ nínú Markazi wàláhì ọmọ àlè Markazi wàláhì al-azim wàláhì al-azim ọmọ àlè Markazi ni. Markazi dìyàn mánu. Markazi wọn kì í dìyàn mánu rárá o. Markazi ló ní kọ́ sẹ́ kó sì react lẹ́ẹ̀kan náà láì ní wojú rẹ láti bọ ọjà tó bá sì mẹsẹ̀ rẹ lẹ́sẹ̀ yá ṣe ń tẹ́ wàá bínú sí ẹ má bínú yẹn mí ni ẹ bá wọn wallahi yóò sì tàn yẹn yẹn tí ò ní ṣẹ́kù tí muhammadu yóò tún padà sí bó ti wà tẹ́lẹ̀. Markazi ló nìyí o. ẹ níwà ẹ níbàṣe ẹ láníyàn ẹ nínú rẹ̀ àìnínú rẹ̀ yín ní túmọ̀ pé ẹ lè lérí rẹ̀ torí ẹni ó bá nínú rẹ̀ ìní padà lérí rẹ̀ ẹni ó bá lérí rẹ̀ ìní padà ṣe rí rẹ̀. Markazi sábòsí bí tí ó kó mọ́. Markazi sábòsí yàn. Markazi yẹn sì sáré kí tẹnìkan bàjẹ́. Markazi sì ńlọlọ́wọ́n bá fi ń kó ayọ̀. ẹ wo gbogbo tí ń jẹ́ madarisu gbogbo tí ń jẹ́ muassasat al-muassasatu ad-dirasiyya nílẹ̀ Yorùbá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni Sheikh Adamu ní ọwọ́ nínú tàṣíṣù ẹ̀ tí wọ́n sì bá wọn gbìyànjú lérí bí ó ti dúró bí ó ti fẹsẹ̀ múlẹ̀. Sheikh Adamu yìí sí ẹ̀dá tí máa torí kí tòun lè kún tí ó wàá sáré kí tẹnìkan tú. Wọn kì í ṣe àfà bẹ́ẹ̀ wọn lo ayé wọn bẹ́ẹ̀ wọn lo ayé wọn bẹ́ẹ̀. Wọn kì í sáré kí tẹnìkan bàjẹ́ nítorí kí tàwọn lè dáa. Dédé irun tá jogún tá kọ́ lára Sheikh Adamu ni. Kálukú yín sì mọ̀ pé Sheikh Adamu burú. Wọ́n burú síbi pé wọn ò gbà wọ̀ lọ. Wọ́n burú síbi pé wọn ò gbà wọ̀ lọ. Ibi tí Sheikh Adamu burú sí. Sáburú fún ọ. Má kọjú aburú sí mi. Èmi ń lé eku sí ọkùlétọ̀ léjò sí mi. Wọ́n sì fi hàn lẹ́ẹ̀kan náà. Tó bá sì parí ẹ̀ málẹ̀ tó lóye àkóso tó jọ bẹ́ẹ̀ kíní kankan kó dẹ̀ má bínú kankan ó sì tán síbẹ̀ bí Sheikh Adamu ti rí nu báwa náà ti rí nu bí gbogbo tí ń jí ọmọ ọkọ Markazi bí wọ́n ti rí nu bí wọ́n ti rí nu. Kí wá lóde tó já sí pé ẹni tó sáré bí gbogbo tí ń jọ̀pọ̀lọpọ̀ àfà nílẹ̀ Yorùbá nínú ìlú yìí bí wọ́n ti lérípa bérípa wọn ò ṣe ní parẹ́ tó sáré bẹ́ẹ̀ kí ló dé tó wá já sí pé àkójọpọ̀ gbogbo yín lónìí lérí bẹ́yìn ti fẹ́ pa erépa rẹ̀ ni ìkankan nínú yín ò ní ṣẹ́kù àfẹni tó bá padà nínú yín àfi ẹni tó bá padà tó yọra rẹ̀ bótó kúrò níbi irú ṣe kúrò níbi irú ìwà bẹ́ẹ̀. Àmọ́ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ń bá a lọ bẹ́ẹ̀ tí ń bá a lọ yìí tẹ̀mùtún wa tẹ̀mùtù atharukum wa akhbarukum. Ẹ̀rí pé kú bila atharin wala ayni bila ayni wala atharin ẹ kò ní wọn ní rí ojúlówó wọn sì ní rí eré pa lẹ́yìn yìí. Albarkola na Muhammad lọ́dọọlọ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Nanu billahi isuna
والحبيب المقرب بما إنس نصرنا لا بمال ومنصب كل من رام سلنا من قريب وأجنبي سيفنا فيه قولنا حسبنا الله والنبي حسبنا الله والنبي حسبنا الله والنبي. So wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo yewa pátá tọ́lọ́run kádàrá pàjọ ṣe fídíò ti àárọ̀ yìí, gbogbo tí kálukú ń béèrè lóore láàánú ọlọ́mọṣá dàlẹ́ wa lọ́wọ́. Dákun má wájú sẹ́kù ẹnìkan tí ò ní share fídíò yìí, má jù sẹ́kù ẹnìkan tí ò ní share rẹ̀. A máa gba ọpẹ́ ìdùnnú àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọọlọ́ ọlá la haula wala quwwata illa billahi al-aliyyil azim. Salamu alaikum.